ọmọ jẹ́ sí ọlọ́run ọdún ẹ̀ lóde. Ọmọ lọ́dún mo jẹ́ sí ọlọ́run ọdún ẹ̀ lóde tá a wá bá ọ ṣe. Ikú tó yẹ wọ́n ò ní máa wọ. Gbígbé òdì, ó ní mo bá ìlú jẹ́. Ó ní mo lè rẹ̀ lágbọ́ ọlọ́run ọba. Olówó orí olówó ìwọ́ mi ó. Olówó orí ọlọ́dún mọ́ mi ó. Olówó orí wá sílẹ̀. Mo jẹ́ sí ọlọ́run ọmọ jẹ́jẹ́ wá. Àwọn tó mọ rírì rẹ̀. Àwọn tó mọ rírì rẹ̀. Látòrí àyà rẹ̀. Àwọn ọmọ lórí rẹ̀ tó bí. Àtàwọn ọmọ rẹ̀. Gbogbo wọn ló gbé wá délẹ̀ yìí. Wọ́n ní àwọn ọmọ òkè bàbá dáadáa. Àwọn ọmọ rẹ̀. Wọ́n láfi àwọn tó wọ́n tọ́ níyàn. Àbíàmọ àbòjá gbọ́rọ̀gbọ́rọ̀. Àbíàmọ ìlọ́jọ́ rírí. Àbíàmọ ìlọ́jọ́ ìlú. Àbíàmọ ìlọ́jọ́ òun kúlùmù kẹ́. Wọ́n ní àdìsá tó rí yẹn. Níṣẹ́ ló máa ń ké wá lójú. Ó máa ń ké wá lẹ́nu. Àbíàmọ tó wọ́n tọ́ o. Àbíàmọ àbòjá gbọ́rọ̀gbọ́rọ̀. Àwọn ọmọ rẹ̀ wọ́n ní mọ́ kì ọ́. Adémọ́lá o. Àwọn ọmọ rẹ̀ wọ́n lóbìnrin ní gbogbo wa tó bí. Àwọn bàbá wa ò ṣe wá níṣẹ́ ọmọ lásán. Wọ́n lọ́mọ gidi ni. Bàbá mi rí jí lọ́tún lọ́sì. Bàbá wa rí dojúkọ lọ́tún lọ́sì. Kò ti torí ẹ̀kọ́ wá ọmọ sílẹ̀. Kò ti torí ẹ̀sọ́ pọ́bìnrin ni mo bí. Kò ti torí ẹ̀sọ́ pọ́bìnrin lásán lásán. Bàbá wa ó ní àpẹẹrẹ ọkùnrin rere tá a fi bọ̀ ọkùnrin rere ń bẹ. Àwọn ọmọ rẹ̀ wọ́n lábí àwọn tòótọ́ nìyàn. Àbí àwọn tí ń jọ́ ọmọ lẹ́nu bí iṣu. Àyà rẹ̀ ní ìwọ̀n ìdílé o. Sílá ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ní ọkọ mi. Ó ṣe mo dúpẹ́. Ó ní ó ṣe okú kíkẹ́. Ó ṣe okú kíkẹ́. Ó ṣe okú ojoojúmọ́ mi. Ó ní ìfẹ́ àkọ́kọ́ mi. Ó ní ọkọ mi láti ìgbà èwe. Ó ní ọkọ mi tó rí yẹn kò fi mí sílẹ̀ nígbà kankan. Ó ní òkun jà lọ́tún lọ́sì. Àdìsá òfin torí ẹ̀ fi mí sílẹ̀. Ó ní wàhálà ṣẹlẹ̀ nílé lóko. Àdìsá òtún torí ẹ̀ kọ̀ mí sílẹ̀. Ó ní mo wà nípò yìí. Àdìsá ṣì ń dúró tì mí. Kò ní torí ẹ̀ fọ́pìá kejì. Kò ní torí obìnrin ni mo bí. Kó wá fàyà mí. Ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó lóun mọ rírì. Ó lóun mọ rírì rẹ̀. Ó ní mo dúpẹ́ ọjọ́ rírí jẹ. Ó ní mo dúpẹ́ ọjọ́ rírí mu. Àwọn ọmọ rẹ̀ pátápátá. Wọ́n lábì àmọ́ ni ọ́. Wọ́n láwọn wò ní ayé bó ṣe tóbi tó. Wọ́n láwọn ò rí èèyàn. Wọ́n láwọn ò rí èèyàn bíi tirẹ̀. Wọ́n láwọn ò rí bàbá bíi tiẹ̀. Àdìsá o. Àwọn ọmọ rẹ̀ ní mọ́ ọ̀kìyọ̀. Àwọn ọmọ rẹ̀ ní mọ́ ọ̀sà. Wọ́n ní kó o gbó. Kó o tọ́. Kó o fẹ́ wó parí. Kó o fèrè kí jókòó. Àbádébù kọ́lá o. Bàbá Ọláyínká o. Bàbá Olúwàbùnmi. Bàbá Abíọ́dún. Bàbá Táyé Lolú. Bàbá Ìdòwú. Bàbá Dr. Nobisat Ìdòwú. Bàbá Kíkẹ́ lọ́mọ o. Òkú oríire àwọn ọmọ rẹ̀ ló ní mọ́ ọ̀kìyọ̀. Àyà rẹ̀ wá sílẹ̀ sí mọ́ ọ̀sà o. Bàbá mi, òkú ọdún, òkú ìyẹ̀dún. Àṣẹ yìí ṣàmọ́dún o. Àṣẹ yìí ṣàmọ́dún o nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ìgbéga, nínú àìtètèkù. Tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀, wọ́n ní mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àdìsá o, àwọn ọmọ rẹ̀. Ẹ jọ, ẹ fún aláyè fún ìyá màdámù. Náà nílùú dùdádì. Ẹ má lè. Àwọn ọmọ rẹ̀ wọ́n lọ́rùn ọba. Ọba Èkó, ọba Ìṣà, ọba tó pa àwọn ọmọ ọgọ́rin ọdún kì í ṣe ọdún kékeré ní ayé bí. Wọ́n ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n lábìàmọ́ tó owó tó ní ọ́. Abìàmọ́ tí ń pọmọ, tí ń fún ọjà, tí kì í jẹ́ kó jẹ́ owó jábọ́. Wọ́n ní kí lẹ́yìn ọba àwọn ọmọ ni. Alábàárò àwa ni. Igi lẹ́yìn ọba àwa ni. Aládùúró tì yà àwa ni. Bàbá wa, bó ṣe ń ké wa lójú, bẹ́ẹ̀ ní ké wa lẹ́nu, bẹ́ẹ̀ ní ké wa lójoojúmọ́. Kò jẹ́ kí ra kórè wá, kò jẹ́ kí bí ó kọ̀ wá. Bẹ́ẹ̀ ni bàbá wa tún gbàdúrà
lójoojúmọ́ nítorí ọmọ ni àwọn ọmọ rẹ ló sọ bẹ́ẹ̀ aya rẹ náà ní ìmọ̀ ọ̀kì ó ní ìmọ̀ ọ̀sà ó ní ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ ó ní fẹ́ ayé mi ní ìdùnnú mi ní ọkọ mi ní ayọ̀ mi ní ọ̀rẹ́ rẹ fàtílà olóní ìmọ̀ ọ̀kì ọ̀làdùnmọ́ mi ní ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ olóhùn nífọdún èyí dágbére sáyé lágbọ́ ọlọ́run ọba àdìsá o bàbá mi òkú lédè ẹ̀gbọ́n rẹ Kazeem Ọláyíwọlá òkú lédè àbúrò rẹ Abdulateef Ọlásùnkànmí gbogbo wa máa wẹ̀yìn wò wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pọ̀kùn ní takuntakun ni ó wọ́n ní ṣé èlò dúró títí ó dúró tí ẹbí ó fẹ́ bí mọ́ra ó ní òkú ẹbí òye ò gbọ́dọ̀ jà wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá wa ṣe rí wọ́n lọ nínú rẹ ní aláyé rẹ ní wọ́n nínú ẹbí yìí bàbá wa ni òpómúlérò ògbọ̀ngàn ni ọba apá ní wọ́n ní ẹrù ọ̀hún gbogbo àmọ́ bàbá wa fọyà tì wọ́n ní ìmọ̀ ọ̀kìyọ̀ wọ́n ní ìmọ̀ ọ̀sà wọ́n ní kó o gbó wọ́n ní kótó yàwó nípa ọ́ bàbá mi ò máa wá tí kọjú lọ nítorí pé kó o sí lójú rẹ ológbó ló ní ogbó òbí ló ní òbí kú dànù kó òbí àrùn dànù kó òbí ìbànújẹ́ dànù láyé rẹ o wá ní ìfojúsùn kó wọ ọmọ o ní tọ́nà wò sàré ọmọ ẹrù tàbí amọ kì í yí tú o ní gbé ká ọmọdé lápá ọlọ́run ọba o ní mọ bànújẹ́ lórí ọmọ o ní mọ bànújẹ́ lórí ọmọ ọmọ o ní mọ bànújẹ́ lórí ara rẹ lápá ọlọ́run ọba ọba mi o ọmọ onílé ẹgbẹ̀lẹ̀kẹ̀ mọ ọgbọ́n dídùn ẹnu mi ọmọ Abíọ́lá o ọmọ Abíọ́lá o bàbá mi máa dání kọjọgbọ ọjọdún ẹ lóde ìbànújẹ́ oníkan lágbó ọlọ́run ọba ọmọ àgbàlẹ̀kẹ̀ nínú ilé àwọn bàbá rẹ tó bí ọlọ́mọ ni ọmọ àgbàlẹ̀kẹ̀ lọ́wọ́ ọlọ́bọ̀dé ọlálọ́mí ni yóò yẹ gbọ́ kí ọmọ ló bá mọ̀ jù ọmọ abásùnjókòó ìjàkátàkìtì lóru ó tọ̀fà nínú ilé bàbá rẹ tó bí ọlọ́mọ gangan ni ẹ ìjà ojú mi kéèyàn bá láàmì lọ́fà béèyàn bá láàmì lọ́fà á sì tolúwa rẹ ní ọmọ ìjàkan ẹyẹ mi ìjà lọ́fà nílé ọlá lọ́mí níjọ́sí ìjà ó sojú ẹ̀mẹ́ lọ́fà ó sojú kúrò nínú oko ó sojú àpẹẹrẹ yàrá ìbá sojú olóòpọ̀ ìbàlágbọ́ ọmọ búlùkù èyí tí mo rí tí mo dá sá kẹ̀rí àkàlà mo rí mo dá sá kẹ̀rí ìyẹ̀rọ kí mo rí mo dá sàlà ọ̀hún lápá ọ̀làlọ́mí mo rí mo dá sàlà ọ̀hún lọ́bẹ̀ nínú ilé àwọn bàbá rẹ ni Ìkírun nílé o Àdìsá o Ìkírun nísìlé àwọn bàbá rẹ ibẹ̀ náà nísìlé àwọn màmá rẹ nínú ilé alágbàdo igbó nínú ilé àwọn màmá rẹ ni ọmọ alágbàdo ogbó mọ ọkọ dídùn ẹnu mi ọmọ àbẹ òkun ọlá o èké mòdì dédùn mọ̀rọ̀ àkìyí bímọ ọfọlọ́rọ̀ ká tó ṣòwò àkìyí bímọ ọfọlọ́rọ̀ ká tó ṣì nínú ilé àwọn màmá rẹ tó bí ọlọ́mọ ní Ìkírun àbíbẹ́ ọmọ onílẹ̀kùn ọmọ ẹlẹ́gẹ̀dẹ̀ ká ọmọ ẹlẹ́yìn ẹ̀pẹ̀lẹ̀ ọmọ ọlọ́bì kan ọwọ́ tí ìrìn wá ọmọ ọlọ́bì kan ọmọ tí ìrìn ọmọ ọlọ́bì kan èyí tó fẹ́ẹ́ ní wọ́n wọ̀ sínú ẹni èyí tó fẹ́ẹ́ ní wọ́n wọ̀ sínú wọ́ ẹranko búburú wọ́n ní òun lọ sẹ́nu nínú ilé àwọn bàbá rẹ ni ọmọ àgbẹ̀ òkun ọlá o mọ gbọ́ nínú ẹnu mi èké mò dé mọ gbọ́ nínú ilé àwọn bàbá rẹ ni dédùn mọ̀rọ̀ àkìyí bímọ fọlọ́lá kátòṣì àkìyí bímọ fọlọ́lá kátòṣì owó nínú ilé àwọn màmá rẹ tó bí ọlọ́mọ gangan nìyẹn Ìkírun àbùbẹ́ ọmọ onílẹ̀ àbòbí ibẹ̀ ní sílé bàbá rẹ ibẹ̀ náà ní sílé màmá rẹ tó bí ọlọ́mọ Ìkírun àbùbẹ́ ọmọ ìlú ògbọ́dọ̀ jèrè nídìí ìwọ̀n àwọn ògbọ́dọ̀ tó tó koro ọmọ bíi súpàjì náà máa ló mú bẹnu nínú ilé àwọn bàbá rẹ ní Àdìsá o wọ́n gbọ́ nínú ẹnu tẹnigbọ́ ọ̀la níyì ìrẹ̀lẹ̀ tí mú Ìkírun rọ fún ìrẹ̀lẹ̀ tí mú Ìkírun rọ sàn ìrẹ̀lẹ̀ tí mú Ìkírun dùn gbọ́ngbọ́ngbọ́ngbọ́n mo ní ẹrù tí bá lọ sí kiri irun àgùnlẹ̀ ẹ má wulẹ̀ mọ́kọ́ dání torí àpáta lánàá lálẹ́ wù nínú ilé àwọn bàbá rẹ tó bí ọlọ́mọ ni okú àjò bàbá mi okú yìí
ìbànújẹ́ oníkan onímọ̀ ìbànújẹ́ lágbó ọlọ́run ọba àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún o nínú owó nínú ọ̀lálágbó ọlọ́run ọba àdìsá o ọmọ ní imọ̀ òkì o aya rẹ ní imọ̀ òkì o àwọn ọmọ rẹ wọ́n ní bàbá wa wọ́n ní grandpa tá wa wọ́n ní grandpa tá wa bàbá rere ni látòrí Abdullahi Najida Ramila Alami Farida Mariam Khalil Umar Anas Khalid gbogbo wọn pátá wọ́n ní grandpa rere grandpa wa wọ́n ní bá sọ̀rọ̀ ilẹ̀ akú nítorí pé onínú rẹ̀ ní grandpa tá wa àdìsá o ọ̀wá ìrà ẹ lọ́jọ́ òní wò bí ọmọ ṣe é kú lẹ́yìn rẹ̀ wò bí lè ṣe é kú bọ́nà wọ́n ṣe kú ìjì tó já ìyé ògbé ọ̀nà ọmọ bá ojú pé lọ́wọ́ Olódùmarè wọ́n bá ọba ìkú ọba ìṣà ọba ìdìbàjẹ́ paríparí ọ̀la ọba tó tún jẹ́ kó rọ́gọ́rin òyì bàbá mi ó ti rọ́gọ́rin wàá rọ́gọ́rùn ọdún sọ́gọ́rùn ayé yìí ló sì wà pẹ̀lú wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lòkè lágbára Ọlọ́run ọba nínú àlàáfíà nínú ìdẹ̀ra lágbára Ọlọ́run ọba ó ti rọ́mọmọ ọmọ àrọ́mọmọ rẹ lágbára Ọlọ́run ọba nínú àlàáfíà àti ọmọ kíra kò bẹ́ onílẹ̀ ìwòbí ọmọ ẹ̀rọ gbọ́dọ̀ dèrè méjì ní ìbọn àwọn ò gbọ́dọ̀ tuntun koro ó yẹ ẹja tẹ̀lé ọ̀pá òní bàbá káyì àní bàbá àlọ́ ọ̀pá òní bàbá káyì àní bàbá àlọ́ ọ̀pá òní bàbá káyì àní bàbá àní bàbá kọ́ o. bàbá rà tó mọ ìyọmọ bàbá rà tó mọ ìyọmọ àní bàbá kọ́ o. bàbá rà tó mọ ìyọmọ Ìwà ṣeré. bàbá rà tó mọ ìyọmọ. Bàbá lè rí yẹn o. Bàbá lè rí yẹn o. Èṣù yẹn wọ́n gbé wọn kò ṣe gbé. Bàbá lẹ́rìí yẹ, bàbá lẹ́rìí yẹ, èṣù gbé wọn kò ṣe gbé. Èṣù gbé wọn kò ṣe gbé. Bàbá lè rí yẹn o. Bàbá lè rí yẹn o. Èṣù yẹn wọ́n gbé wọn kò ṣe gbé. Bàbá lẹ́rìí yẹ, bàbá lẹ́rìí yẹ, èṣù gbé wọn kò ṣe gbé. 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 Òṣèlú wa tún ṣàmọ́dún. Òṣèyí wa tún ṣàmọ́dún. Ó ṣọdún èmi ló wá ṣe mú pọ̀. Òṣèyí wa tún ṣàmọ́dún. Ó ṣọjọ́ ìbí wá ṣe mú pọ̀. Òṣèyí wa tún ṣàmọ́dún. Ó ti ṣa ìjọba. Òun láyé bí ọba. Àdìsá o. Ó ti ṣa ìjọba. Òun láyé